mi ò rí. Ìtọ̀ ṣúgà, ẹ jẹ́ ká lọ wá tá à ń pè ní diabetes, ẹ jẹ́ ká lọ wá èso abèrè tó pọ̀ dáadáa, ẹ jẹ́ ká bó èpo ẹ̀yìn ẹ̀ ká bó kúrò. Ẹ jẹ́ ká lọ wá egbò akọgún, ẹ jẹ́ ká gún méjèèjì, ẹ jẹ́ ká gún papọ̀ nínú odó kó kúnná dáadáa ká sọ di powder. A tún lè mú àjọ asẹ́ tó fi ń jọ ìlúbọ́, a tún lè fi jọ kójú ẹ̀ lè kúnná dáadáa torí inú la fẹ́ lò sí. 07031 83 45 83 òun ni nọ́mbà mi ò ní nọ́mbà méjì. So tá bá ti wá sọ di powder, ẹ jẹ́ ká wá lọ wá omi àgbọn tó pọ̀ dáadáa. Ẹ má jẹ́ ká ra omi àgbọn lọ́wọ́ àwọn Haúsá àbí omi àgbọn lè tán kiri o. Ẹ jẹ́ ká fúnra wa kó ní lè ṣe dáadáa, pure omi àgbọn la need. Ẹ jẹ́ ká lọ ra àgbọn fúnra wa, a lè ra bí 15, a lè ra 20, ká wá jo omi inú ẹ̀, a mọ̀ fún àgbọn yẹn, a mọ̀ jo omi inú ẹ̀ sínú ibì kan. Tá bá ti wá ta omi yẹn papọ̀ tán, a wá rọ́ sínú ike kan, a lè lo ike 2 litre, a lè lo ike 5 litre, bá ṣe fẹ́ kó pọ̀ sí ni. Ẹ jẹ́ ká wá da nǹkan tá a gún tá a sọ di powder yìí, ẹ jẹ́ ká dà sínú omi àgbọn yìí, ẹ jẹ́ ká gbé pamọ́ fún bí 2 days. After 2 days, ẹ jẹ́ ká máa jí papọ̀. Kẹ́niyẹn tó bá ní àìsàn ìtọ̀ ṣúgà, ẹ jẹ́ kó máa mú ní àárọ̀ alẹ́. Téèyàn bá fi máa mú bí ọjọ́ 4, ẹni kó tàn lọ ṣe àyẹ̀wò wò. Kẹ́ wá rí kẹ́ fún mi lábọ̀ bá ṣe rí. Àdúrà wa gbà. 07031 83 45 83 òun ni nọ́mbà mi tẹ́ lè pè mí sí. Ẹ tún lè ṣe WhatsApp mi sórí ẹ̀. Àdúrà wa gbà, mò ń bọ̀.